ẹni pé tó bá ń là kán kọjá nínú ayé Ọlọ́run prepare lẹ̀ fún ọjọ́ iwájú ni. Ìlọrí kò lè yẹ orí afẹ́fẹ́ mo tún wà yìí. Ó rí pé solo life mo máa ń gbé tójú mi ti rí ni máa ṣe. Àwọn tóbi mi wà láyé wọ́n wà láàyè. Àwọn àfáà tó kọ́ mi kí ó wà láyé. Àwọn tó kọ́ mi ti kìrìsìtẹ́nì wà láyé. Tán ọmọ kékeré mi dáadáa dé ìkórìtà tí mo dé yìí. Tó bá ń là kán kọjá náà ayé mọ́ give up o. Ó níbi tí Ọlọ́run aṣẹ̀dá mú ẹ lọ o. Ó fẹ́ kí ọpọlọ rẹ̀ jiná dá àyè kan ni. Àtòrí nǹkan ṣe nǹkan lọ́bọ Ọlọ́run aṣẹ̀dá. Ọlọ́run yẹn kì í ṣèkà o. Má jẹ́ kí n tẹ̀ ẹ́ ṣùgbọ́n máa gbẹ̀san. Kábíyèsí kábíyèsí ọba tí ń gbẹnu mi sọ̀rọ̀. Ọlọ́run aṣẹ̀dá kì í ṣèkà ṣùgbọ́n máa gba ẹ̀san. Ìlọrí ǹjẹ́ o láròjinlẹ̀ pẹ̀lú àgbékalẹ̀ tí mo sọ yìí Ìlọrí Ojúgo? Ọlọ́run aṣẹ̀dá kì í ṣèkà ṣùgbọ́n máa gba ẹ̀san o. Ẹ má jẹ́ kí ìpọ́njú kó da ìgbéyàwó yìí, ẹ má jẹ́ kó dàrú. Ẹ ti jọ já lọ sọ́tún já lọ sósè. Ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù dáadáa tí ò tó máa ṣẹ́kù tẹ́ ẹ tó máa fún èèyàn jẹ lókè ìpẹ̀ láyé ni. Ẹ kàn mọ́ fọ Ọlọ́run aṣẹ̀dá sílẹ̀. Gbogbo ẹkún tẹ́ ń sun yẹn pátá tẹ́ ń sun sí èèyàn yẹn. Ọlọ́run aṣẹ̀dá ni kẹ́ ẹ jí lóru gànjọ́ ni kẹ́ ẹ máa sun ẹkún yẹn fún. Ẹ má sunkún yẹn fún ẹ̀dá kankan. Òun ló lọ́kàn ọba ló lọ́kàn ìjòyè. Àwọn tẹ́ ń sunkún fún yẹn tí Ọlọ́run bá arrest ọkàn wọn by fire by force wọn tó bẹ́ẹ̀. Dandan ni kán ṣíjú àánú wò yín. Ẹ mọ́ bẹ́ẹ̀ yẹn mọ́ Ọlọ́run aṣẹ̀dá ni kẹ́ ẹ máa bẹ̀. Ẹ wá fi ìwà kún ìrìn àjò. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ní ìfaradà. Ẹ jọ̀ọ́ ẹ mọ́ kọ̀wọ̀ sí. Ìgbéraga yẹn mọ́ ló ń bẹ̀ rárá. Ẹ dẹ̀ jọ̀ọ́ ẹ má kọ́ rẹ̀ bó ti wulẹ̀ kú mọ́. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ibi ó tún gbà yọ sí mi lórí ètò lálẹ́ tún lágbára díẹ̀ o. Fáwọn ọlọ́gbọ́n ayé nìkan ni. Dákun iyọ̀ tí ẹnu àgbékalẹ̀ yìí. O ò ní bábá bá ikú o. Ìgbéyàwó yìí ò ní dàrú kò ní bàjẹ́. Àníṣẹ́ ẹ máa jẹ àjẹyó ẹ tún máa fún yẹn jẹ.